My dear good people of Oyo State, the past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We are determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Let me also use this medium to speak to our traditional rulers. They must not be part of any plans to disrupt the peaceful coexistence of residents of Oyo State. I must reiterate that we will not hesitate to take appropriate action against any individuals who try to disrupt the peace in Oyo State. Our administration is taking all necessary steps to protect the good people of Oyo State from harassment, thuggery, and banditry. We believe we have the situation under control. It is time for us to come together and put the interest of our state first. We have a common enemy. The enemy is not the Hausa Fulani who is looking for pasture for his flock. It is not the farmer who just wants to grow food to sell in the market or to feed his family. Our enemies are the hoodlums, cultists, armed robbers, kidnappers, and bandits. These people live among us. We have constitutionally empowered people who arrest and prosecute these criminals. Our job as active citizens is to help them where we can to identify these enemies, report any criminals and criminal activities you are privy to, and let the authorities take action. If you see something, say something. I must acknowledge the efforts of some officers of the Nigerian Police Force who have resumed their constitutional duties of maintaining law and order in our state. I encourage the leadership of the police to continue to collaborate with our administration to secure Oyo State. With our collective efforts, we can continue to keep the peace in Oyo State. Together, we can preserve the secure environment that has contributed to the growth of our economy. Long live Oyo State. Long live the Federal Republic of Nigeria. Èyí ni ẹ̀dà ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́
ẹnjíníà Ṣèyí Mákindé bá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ìṣẹ̀lẹ̀ bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ti sọ ọ́ di dandan láti mẹ́nuba àwọn nǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ ètò ààbò abẹ́lé wa nípínlẹ̀ yìí. ó fẹ́rẹ̀ má ju ọ̀sẹ̀ kan lọ báyìí tí mo ní láti ké sí àwọn òṣìṣẹ́ oníròyìn tí wọ́n ń jẹ́ káwọn èèyàn kan lò wọ́n láti dá wàhálà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ láàrin àwọn èèyàn yìí wa ní ìpínlẹ̀ yìí. oríṣiríṣi ìròyìn ó ní wọ́n ń gbé jáde láti fi fẹ ibi tọ́rọ̀ ètò ààbò dé dúró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú sí ju bó ṣe yẹ lọ. lódodo àwọn ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ń fẹ́ àmójútó gidi. ìwọ̀nba àlàáfíà tó wà láàrin àwọn darandaran àtàwọn àgbẹ̀ lágbègbè Òkè Ògùn tí ń fẹ́ mẹ́hẹ. àwọn èèyàn kan tí kò láṣẹ láti ṣe bẹ́ẹ̀ ń lọ káàkiri láti lé àwọn kan kúrò ní ibùgbé wọn, èyí tó sì ń dá wàhálà sílẹ̀. ìgbójú agan yìí sáwọn olùgbé ìpínlẹ̀ yìí kì í ṣe ọ̀nà láti mú èròǹgbà ẹ̀yà Yorùbá ṣẹ o. ẹ jẹ́ ká sọ fún yín pé a ò ní káwọ́ gbéra máa wo kẹ́nikẹ́ni kó máa dààmú àwọn olùgbé tó ń tẹ̀lé òfin nípínlẹ̀ yìí, kí ẹ̀rù sì máa bà wọ́n láti sun àsùnforílẹ̀sùká nínú ilé, nínú oko tàbí lẹ́nu iṣẹ́ wọn. a ti gbọ́ pé àwọn kan ti ń há ìwé ìléwọ́ kiri tí wọ́n sì ń fún àwọn èèyàn ní gbèdéke láti fi ilẹ̀ wọn sílẹ̀. a ní faramẹ́ eléyìí, kódà a bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà. ohun tí òfin ilẹ̀ wa Nàìjíríà tọdún 1999 èyí tí mo búra sí pé n ó máa dáàbò bò wí, ó ní pé ó fààyè gba kí ẹnikẹ́ni kó lọ sí agbègbè yòówù tó bá wù ú láti gbé láìsí fòyà. èyí ò ní abala 41 ẹsẹ̀ kínní. a sì ti pinnu láti dáàbò bo ẹ̀tọ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. nítorí ìdí èyí mo wá ń pe olóríjorí tàbí ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yòówù tó bá ń pète àti gbé ìgbésẹ̀ tó bá lè fagídí lé ẹnikẹ́ni kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí onítọ̀hún jáwọ́ láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. ẹnikẹ́ni tó bá kùnà láti tẹ̀lé àṣẹ yìí yóò kan àbùkù lábẹ́ òfin. àwọn alága ìjọba àbílẹ̀ àti àwọn agbègbè ìdàgbàsókè gbogbo láti pàṣẹ fún pé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọba aláyé àti àwọn òṣìṣẹ́ aláàbò gbogbo láti rí dájú pé àlàáfíà ìjọba ní gbogbo agbègbè pátá yíkáyíká ìpínlẹ̀ Ọ̀yọ́. wọn ò gbọ́dọ̀ lọ́wọ́ nínú ètò tàbí ìgbésẹ̀ yòówù èyí tí ó kó bá àjùmọ̀gbépọ̀ àlàáfíà àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́. mo ní láti tẹnumọ́ pé a ò ní bẹ́ṣùbẹ̀gbà láti gbé ìgbésẹ̀ tó bá yẹ fi kọjú oró sí ẹni yòówù tó bá fẹ́ ba àlàáfíà ìlú jẹ́ ní ìpínlẹ̀ yìí. ìjọba wa ń ṣakitiyan ní gbogbo ọ̀nà láti dáàbò bo àwọn èèyàn yìí tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kúrò lọ́wọ́ ewu, kóbá olé, jàgídíjàgan àti ìwà ọ̀tẹ̀. a gbà pé apá wa ka. àsìkò ti tó báyìí kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ ká jẹ́ kí ìfẹ́ ìpínlẹ̀ yìí kó jọba lọ́kàn àyà wa. ọ̀tá kan náà ni gbogbo wa jọ ní. ọ̀tá ọ̀hún kì í wá ṣe ẹ̀yà Haúsá Fúlàní tó ń wá koríko fẹ́ràn rẹ̀ tí ó jẹ kiri. bẹ́ẹ̀ ni kì í ṣe àgbẹ̀ tó ń fẹ́ gbèrè oko ní tiẹ̀ láti tà lọ́jà tàbí kó fi bọ́ ẹbí rẹ̀. àwọn ọ̀tá wa ni àwọn jàǹdùkú. àárín wa làwọn kọ̀lọ̀rọ̀ sí wọ̀nyí sì ń gbé. a ti fi òfin gbé agbára lé àwọn èèyàn kan lọ́wọ́ láti mú àwọn ọ̀daràn wọ̀nyí bá wọn ṣẹjọ́. iṣẹ́ tiwa gẹ́gẹ́ bí aráàlú tó níláárí ó ní láti ran àwọn ikọ̀ yìí lọ́wọ́ ṣàwárí àwọn ọ̀tá gbogbo tí à ń sọ̀rọ̀ wọn yìí níbikíbi tí wọ́n bá sá sí. ẹ jẹ́ ká mọ akitiyan àti ìwà ọ̀daràn tí wọ́n bá ń hù kí àwọn aláṣẹ kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó bá tọ́ àti èyí tó bá yẹ. tí o bá fojú gan ní ìṣẹ̀lẹ̀ kankan jẹ́ ká mọ̀. mo ní láti yòǹbó akitiyan àwọn ọlọ́pàá láti jẹ́ kí àlàáfíà ó jọba yíká ìpínlẹ̀ wa. ó wù wá kí àwọn aṣáájú iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba wa kí ààbò kó lè gbópọn yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. pẹ̀lú àjùmọ̀ṣepọ̀ wa àlàáfíà yóò sì máa tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àgbájọ ọwọ́ ńlá fi sọ̀yà. a lè jùmọ̀pọ̀ mú kí ààbò kó sùn wá bọ̀ láyìíká àti lágbègbè kó wa èyí tó ti kópa ńláńlá nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé wa. kí Olúwa kó bùkún orílẹ̀-èdè wa Nàìjíríà. kí Olúwa kó bùkún ìpínlẹ̀ Ọ̀yọ́. Arise, O compatriots, Nigeria's call obey.
heroes past shall never be in vain. To serve with heart and might, one nation bound in freedom, peace and peace.